Video yìí mo fẹ́ kẹ́ bá mi wò. Bini and Yoruba, which one is older? So the term Yoruba was first used in the 1800s. What was Yoruba? Who was Yoruba? Sir, we had different kingdoms. Was it Egba that was called Ikedu? Was it Oyo that was called Ikedu? Was it Ketu that was called Ikedu? Was it the Katanga? Kanaga is Oyo. Was it, who was called Ikedu? This is making sense. Ajayi Crowther did all of this. He was the one who actually brought this name Yoruba. Ṣé ti rí báyìí? Mò ń kọ́ ní alákọ̀ọ́kọ́ tó máa kọ́ sọ pé ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá ò sí until 1850 wípé Samuel Ajayi Crowther òun ló jẹ́ kí a máa lo ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá pé òun ló sọ gbogbo wa di Yorùbá ṣùgbọ́n mo fẹ́ fi àkókò ìsọfún yín pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí and mo sì ní èrè tó pọ̀ tí mo fẹ́ fi hàn yín wípé ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá ti wà kó tẹ̀ tó di pé wọ́n bí Samuel Ajayi Crowther rárá àwọn nǹkan tí a sì mọ̀ jọ sọ nínú fọ́nrán yìí òun náà ní eléyìí. Ẹ káàbọ̀ sórí ìkànnì orúkọ tèmi a máa jẹ́ Bunmi Adetona. Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì a máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀ ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá kí ìtàn àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá kó má bàa parun la fi dá ìkànnì sílẹ̀ àsìpè ní Bunmi Adetona. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ abínibí ni ṣùgbọ́n ní ìsìn Bunmi Adetona ni channel máa máa jẹ́ láti sìn lọ orúkọ mi gangan ni ó mọ̀ jẹ́ so tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀ Yorùbá pọ́nbélé ni wá ẹ rántí láti bá mi subscribe sórí ìkànnì yìí ẹ like fídíò yìí kẹ́sì share káwọn èèyàn mọ̀ pé mo ti switch wá sórí channel tuntun tó ń jẹ́ Bunmi Adetona yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ìgbàgbọ́ pé Samuel Ajayi Crowther ló jẹ́ kí gbogbo wa máa jẹ́ Yorùbá ní ìgbà tó translate Bíbélì láti èdè Gẹ̀ẹ́sì wá sí èdè abínibí wa. Ẹ wo inú store tí Bishop Samuel Ajayi Crowther máa ń kó àwọn Bible sí ẹ mọ̀ pé inú rúùmù ẹ̀ ni bíbá yìí ló máa ń kó àwọn Bible sí ní ìgbà yẹn. Then mo ṣe rá àwọn pictures kan bí ìṣẹ̀lẹ̀. Then àwọn picture kọ̀ọ̀kan sí Goma àwọn sí Goma Harry Townsend and Mr. Claudius Phillips, first teacher. Bishop Samuel Ajayi Crowther òun là lókè. Bíbélì mímọ́. Bíbélì oríṣiríṣi ló wà níbẹ̀. Májẹ̀mú láíláí àti májẹ̀mú tuntun. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ká lọ gbọ́ ìtàn nípa Bishop Samuel Ajayi Crowther. Ẹ jẹ́ ká lọ. Bẹ́ẹ̀ yẹn ni ọ̀pọ̀lọpọ̀ rò pé a fi ń jẹ́ Yorùbá ní nǹkan bíi 1850 ni ó translate Bíbélì náà ṣùgbọ́n mo fẹ́ fi àkókò ìsọfún pé rárá kò ń ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá ti wà eléyìí tí mo ṣàwárí pẹ̀lú ẹ̀rí mo ṣàwárí ẹ̀ ní 1700s ṣùgbọ́n lénìí ẹ jẹ́ ká kọ̀ bẹ̀rẹ̀ látìgbà tí ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá ti bẹ̀rẹ̀ ní eléyìí tí gbogbo wa mọ̀ gangan ni àwọn ẹ̀rí tí mo fẹ́ mú wá nínú fọ́nrán eléyìí. Alákọ̀ọ́kọ́ tá a bá fẹ́ wò pé báwo ni ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá ti ṣe bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká kọ́ wò pé ta ni Samuel Ajayi Crowther gangan fúnra rẹ̀ ibi tá a ti máa bẹ̀rẹ̀ gangan ní eléyìí. Samuel Ajayi Crowther wọ́n bí Samuel Ajayi Crowther ní Òṣogùn létí Ọ̀yọ́lé nígbà náà wọ́n bí ní 1809 ni wọ́n bí Samuel Ajayi Crowther gangan nígbà tó wà ní ọmọ ọdún 12 òun ni slave raiders tó jẹ́ àwọn Fúlàní àfipámúni tí a lè pè ní kidnapper lóde òní òun ni wọ́n raid Samuel Ajayi Crowther as ẹrú ní ọmọ ọdún 12 tábà had ọmọ ọdún 12 mọ́ 1809 tí wọ́n bí ó jẹ́ 1821 ẹ jẹ́ ká mú déètì yẹn ká fi sọ́wọ́ ṣe mọ̀ pé ìtàn wọ́n bá sọ pé history time and date tí nǹkan ṣẹlẹ̀ òun ni wọ́n ń pè ní history. Yàrá ẹ̀ gangan ni kì í ṣe only Yorùbá Bible ló translate Anglican Common Prayer and the Igbo Bible. Ní alákọ̀ọ́kọ́ tá a máa fi kọ́kọ́ rí ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá nígbà tí wọ́n kọ́kọ́ máa ṣe àkọọ́lẹ̀ ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wo ìwé Sultan Muhammad Bello tó jẹ́ Sultan of Sokoto Muhammad Bello tó kọ ní ọdún 1812 níbi tó ti sọ pé people of Yorùbá èdè Arabic ni wọ́n fi kọ ṣùgbọ́n tẹ́ bá fọ́ Arabic náà sí wẹ́wẹ́ nígbà tí mi ṣe translation ẹ̀ tí nǹkan tó wà ń bẹ̀ ni people of the Yorùbá descent àbí Yorùbá nation àbí Yorùbá country ní ìtumọ̀ ọ̀rọ̀ náà ni mo kọ sí òkè yìí ṣe ti rí báyìí ó ní mo kọ sí òkè yìí eléyìí tó wà ń bẹ̀ ó túmọ̀ sí people of àbí country of eléyìí tó sì wà ń bẹ̀ ó túmọ̀ sí ẹ lè pè ní Yariba
tàbí Yàbá lẹ́lẹ̀ pé ọ̀rọ̀ yìí ní eléyìí tó ṣe àkàwé ẹ̀ wípé àwọn ènìyàn tó wà láti River Niger wá sí apá àṣálẹ̀ títí dé òkun òun ni àwọn èèyàn tó ń pè ní Yàbá ní ọdún 1812 òun ni ọ̀rọ̀ yìí kọ́kọ́ jẹyọ ní alákọ̀ọ́kọ́ nìyẹn. Ṣé wá rí ẹlẹ́ẹ̀kejì 1812 yẹn wọ́n sì bí Samuel Ajayi Crowther ní 1809. Ṣé ó kọ́ rí pé òun kọ́ ni eléyìí. Ẹ jẹ́ ká wá gbé ọ̀rọ̀ Samuel Ajayi Crowther sẹ́gbẹ̀ẹ́ kan, a ṣe ń padà bọ̀ lórí ẹ̀. Ẹ jẹ́ ká tún bọ́ sí ìgbà èkejì tí a ní àkọọ́lẹ̀ ọ̀rọ̀ tí a mọ̀ sí Yàbá tàbí Yàrìbá. Ẹni tó kọ ọ̀rọ̀ yìí sínú ìwé ẹ̀ ni wọ́n ń pè ní Thomas Baldrige. Thomas Baldrige ò wá sí orílẹ̀-èdè Nàìjíríà rárá, kò dé orílẹ̀-èdè Nàìjíríà rí, ṣùgbọ́n ìlú tó lọ ní ìgbà náà ni Accra ní Ghana. Orúkọ ìwé tó sì kọ ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá sí òun náà ni a mọ̀ sí Mission from Cape Coast Castle to Ashanti ní orúkọ ìwé náà. Ní ilé tó ṣe péèjì méjì ni wọ́n fi kọ ọ̀rọ̀ nípa Yorùbá. Kódà ó kọ 1 2 3 4 5 6 7 8 títí dé 10 bí wọ́n ti ṣe ń kọ́, bó ti ṣe rò pé wọ́n ti ṣe ń kọ́ ní ìgbà náà, bẹ́ẹ̀ náà ni ó ṣe kọ́ sínú ìwé tí à ń sọ yìí, tó sì sọ oríṣiríṣi nǹkan nípa ìran Yorùbá, bó ṣe ní ìgbàgbọ́ pé Yorùbá ṣe tó. Òun náà ni ìgbà kejì. Nǹkan tó sì kọ nínú ìwé náà, níbomi a kọ Yàbá, níbomi a kọ Yàrìbá. Nǹkan tó ṣẹlẹ̀ ní ìgbà náà ni pé Haúsá ni ó máa ń jẹ́ ògbìfọ̀, and bí àwọn Haúsá yẹn bá ti ṣe pé ọ̀rọ̀ jáde lẹ́nu, òun ni àwọn ti ṣe máa ń kọ ọ́ lẹ̀. Eléyìí ló jẹ́ ìgbà ẹlẹ́ẹ̀kejì tí a rí ọ̀rọ̀ náà. Ìgbà ẹlẹ́ẹ̀kẹta tá wá rí ọ̀rọ̀ náà, eléyìí gangan ló popular jù tí gbogbo èèyàn mọ̀. Òun ni ìgbà tí Clapperton àbí Clapperton dẹni tí ó kọ ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá lẹ̀ nínú ìwé rẹ̀ tí wọ́n ṣe àtẹ̀jáde rẹ̀ ní ọdún 1920. Nínú ìwé náà ibòmíì wà, Clapperton tiẹ̀ wá sí ilẹ̀ Yorùbá dáadáa, ó pẹ́ ní ilẹ̀ Yorùbá, ó gba Badagry wọlé tí tó fi lọ sí Sokoto. A sì rí ọ̀rọ̀ tí a mọ̀ sí Yábà, a rí ọ̀rọ̀ tí a mọ̀ sí Yàrìbá àbí Yorùbá, Yourubah. Oríṣiríṣi ọ̀nà ni Clapperton fi kọ Yorùbá ní tiẹ̀, tẹ́ pé bí wọ́n wá ṣe ń pè sí létí bẹ́ẹ̀ lòun ṣe ń kọ ọ́ lẹ̀. Kò sì sí correction kankan nínú ìwé náà bí a ti ṣe ń kọ Yorùbá nígbà náà. Ẹ má gbàgbé pé ọdún 1820 ní ìgbà tí mo sọ fún yín. Tẹ́ bá sì yọ ọdún Samuel Ajayi Crowther kúrò ní ọdún ní 1820, ẹ máa rí pé Samuel Ajayi Crowther jẹ́ ọmọ ọdún 11 ní ìgbà náà. Wọn tiẹ̀ tí kò lẹ́rú ní ìgbà tí à ń sọ yìí. So ká tẹ̀síwájú. Eléyìí ní ìgbà kejì. Ìgbà ọdún kan lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìwé ni wọ́n kó Samuel Ajayi Crowther lẹ́rú tí ó sì bára rẹ̀ ní orílẹ̀-èdè Sierra Leone ní Freetown. Ìtàn tó gùn ní ìtàn náà, ṣùgbọ́n kí n kàn sọ di kúkúrú. Ní ìgbà náà òwò ẹrú ti tán láti 1806. Ìjọba British ti sọ pé àwọn ò ṣe òwò ẹrú mọ́. Báyìí ni wọ́n ṣe wá gbé ọkọ̀ ojú omi kan orí omi, wọ́n pè ní West African Squadron of the Royal Navy ni wọ́n pè, láti máa dá gbogbo ọkọ̀ ojú omi tó bá ń kó ẹrú bọ̀, láti dá lọ́nà wípé lè kó ẹrú kọjá níbi. Wọ́n sì gba gbogbo ẹrú yẹn lẹ̀. Wọ́n wá dá ibì kan síbi tí a mọ̀ sí orílẹ̀-èdè Sierra Leone lénìí tí wọ́n pè ní Freetown, ibi tí wọ́n ti máa ń dá ẹrú sílẹ̀. Ibẹ̀ ni wọ́n wá gbé Samuel Ajayi Crowther àtàwọn tí wọ́n gbà ní ìgbà náà ni wọ́n kó wọn lọ ní Freetown. Ẹ má gbàgbé pé ọdún 1821 ni wọ́n gbé Samuel Ajayi Crowther dé orílẹ̀-èdè Sierra Leone, Freetown. Ibẹ̀ ni àwọn masters ẹ̀, that's kíní Crowther, ó wò ó pé ọmọdé yìí òun ní interest nínú ẹ̀, òun lè rán ọmọdé yìí lọ sí school kó mọ̀ ọkọ̀ kó mọ̀ ọkà. First school tí arákùnrin yẹn kọ́kọ́ attend tá à ń pè ní Furabi College, ó establish ní 1827. Ìgbà tó ṣe tán ní school yìí, ó ní láti further mọ̀, ó lọ sí theology school. Tó sì lo 20 ọdún gbáko. Níbẹ̀ ni Samuel Ajayi Crowther ti di Christian, tó ti mọ bí wọ́n ti ṣe ń kọ, bí wọ́n ti ṣe ń kà, kó tó di pé Samuel Ajayi Crowther wá padà wá sí ibi tí a mọ̀ sí ilẹ̀ Yorùbá, Yorùbá country ni ọ̀rọ̀ tí wọ́n máa ń lò ní ìgbà náà ní 1841. Ní ìgbà tó dé,
ni ó wá yí bíbélì padà sí láti èdè Gẹ̀ẹ́sì sí èdè Yorùbá ṣùgbọ́n kó tó di pé ó yí bíbélì padà. yàrá ẹ̀ gangan ni kì í ṣe only Yorùbá Bible ló translate Anglican Common Prayer and the Igbo Bible. ẹ wá arákùnrin tí ó wà lẹ́yìn Bishop Samuel Ajayi Crowther. sorry ẹ má ti jẹ́ ká kó lórí Bible ṣé original Bible tí Bishop Samuel Ajayi Crowther translate gangan. original Bible gangan manuscript gangan orí ẹ̀ gangan ló translate ẹ̀ sí nígbà yẹn wọ́n máa ń lo ink àti feather òun náà fi máa ń kọ. ṣé manuscript yẹn yìí wà. manuscript yẹn wà ní ọ̀dọ̀ àwọn Queen of England ní museum Ọlọ́run ibẹ̀ ló wà tẹ́ bá sì débẹ̀ lẹ́nu ẹ̀ ṣì máa rí nínú museum pé Bible tí Ajayi Crowther translate. nǹkan kan wà tí Samuel Ajayi Crowther ṣe nínú ìwé rẹ̀ kó tó di pé ó yí bíbélì padà sí Yorùbá nítorí pé gbogbo àwọn Europeans tí wọ́n ti máa ń kọ ọ̀rọ̀ ilé ẹ má gbàgbé pé mo sọ fún yín pé bí wọ́n bá ti ṣe ń pe ọ̀rọ̀ ni wọ́n ṣe máa ń kọ́lẹ̀ bí wọ́n bá ti ṣe ń pe ọ̀rọ̀ ni wọ́n ṣe máa ń kọ́lẹ̀ so nǹkan tí Samuel Ajayi Crowther tó wá kọ́kọ́ ṣe ó ní pé ó wá kọ sínú ìwé rẹ̀ wípé European travellers obtained the name Katunga from the Hausa people ó wá tún kọ síbẹ̀ pé Yariba or Yaruba is likely the Hausa pronunciation Yoruba would be more correct. Nǹkan tó kọ sínú ìwé rẹ̀ ní ìgbà náà ní eléyìí tó yẹ pé látìgbà tó wá ti ṣe ìwé yìí ni àwọn ènìyàn tí wá bẹ̀rẹ̀ sí ní kọ ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá dáadáa bí a ti ṣe ń kọ lóde òní. Orúkọ ìwé tí mo sọ fún yín ni A Grammar of the Yoruba Language tí wọ́n ti àtẹ̀jáde rẹ̀ ní ọdún 1852 òun ni kínní yìí. So torí pé Samuel Ajayi Crowther ó ní ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kọ ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá lẹ̀ correctly òun ló fà á táwọn èèyàn fi máa ń sọ pé Samuel Ajayi Crowther ló jẹ́ kí gbogbo wa máa jẹ́ Yorùbá. Gbogbo àwọn tó ti describe Yàrìbá láti ilẹ̀ Yorùbá land náà ni wọ́n describe kì í ṣe ìyàtọ̀. Àwọn kan tún máa ń sọ pé gbogbo àwọn kì í ṣe Yorùbá ní ilé ìtẹ́ pé tí máa bi wọ́n pé kí ni ẹ̀rí ẹ̀ wọ́n á sọ pé ìgbà tí wọ́n ṣe ìwé ìròyìn àkọ́kọ́ wọ́n pè ní ìwé ìròyìn Ẹ̀gbá àti Yorùbá ẹ̀rí wà fún yẹn náà pé kò ń ṣe bó ṣe rí nìyẹn ṣùgbọ́n ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn. Mo lérò pé mo ti yànnàná dáadáa bí ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá ti ṣe jẹyọ ní ìgbà àkọ́kọ́ bí wọ́n ti ṣe kọ́lẹ̀ ó gùn jù bẹ́ẹ̀ yẹn lọ ṣùgbọ́n nítorí pé mo kàn fẹ́ sáré fi òpin sí awuyewuye òun ló jẹ́ kí n kàn sáré mu péréte. òun ní ìmọ̀ láti translate English Bible sí Yorùbá ó jókòó nínú building tẹ́ ń wò yìí ó translate English Bible into Yorùbá. kò yé àwọn èèyàn wípé èṣù kò kí ń ṣe Sátánì èṣù ò kí ń ṣe Sátánì nígbà tí Ajayi Crowther tó ṣí Bíbélì tó ṣí tó sí Yorùbá ló wo nǹkan tóun lè sọ ẹni bá dẹ̀ gbàgbé pé nígbà tó ń gbé Ajayi Crowther ní ẹrú ọmọ ọdún 12 péré ló jẹ́ tó fi bú lọ sí tó fi gbálẹ̀ Sierra Leone ló gbé tó fi dàgbà kó tó wá padà sí ilẹ̀ wa tó wá dẹ̀ tó ń kọ Bíbélì so ìwọ̀nba Yorùbá tó gbọ́ tó mọ̀ òun ló fi kọ Bíbélì Yorùbá. nǹkan tí Samuel Ajayi Crowther ṣe fún àwa ìran Yorùbá ó pọ̀ ju káwá máa judge wọn based on that single mistake ó pọ̀ jùlọ because nínú àwọn ìwé tí àwọn òyìnbó ti máa ń kọ kó tó di pé bàbá ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ìwé orúkọ tí wọ́n máa ń kọ síbẹ̀ Yariba òun ni wọ́n máa ń pe ìran Yorùbá àwọn kan máa ń sọ pé Samuel Ajayi Crowther ló jẹ́ ká unite káwa máa jẹ́ kí gbogbo àmà jẹ́ Yorùbá pé Ọ̀yọ́ ń jẹ́ Ọ̀yọ́ Abẹ́òkúta ń jẹ́ Abẹ́òkúta kíní kan jábẹ́ èmi máa ń sọ fún wọn pé rárá kò ṣe bẹ́ẹ̀ nǹkan tí bàbá yìí ṣe òun ni pé ó standardize spelling sí Yorùbá nǹkan tí bàbá yìí ṣe nìyẹn and ẹ̀rí ẹ̀ dẹ̀ wà fẹ́ni tó bá ń wá ẹ̀rí ẹ̀. ẹ má gbàgbé pé new channel lélẹ̀ and tẹ́ bá ṣe subscribe òun náà ló máa help wa láti lè máa tẹ̀síwájú nínú àwọn nǹkan tá à ń ṣe mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni ẹ jẹ́ bá mi subscribe sórí channel yìí Yorùbá Pọ́nbélé ni wá a máa ń rán wa létí ibi tá à ń bọ̀ ibi tá a ti dé àti ibi tá à ń lọ kí àṣà ìṣe pẹ̀lú èdè wa má bàa parun la fi ń sọ èdè Yorùbá lórí ìkànnì yìí.